A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ̀. Àwọn ìpínlẹ̀ mìíràn náà ti kéde èròǹgbà wọn àti ṣe àdínkù owó iná mọ̀nàmọ́ná electricity tariffs ní agbègbè wọn lẹ́yìn tí iléeṣẹ́ apínnáká Enugu ṣe àgbékalẹ̀ àdínkù owó iná tuntun bí wọ́n ti sọ owó iná àwọn oníbàárà band A tí ó wà ní ₦209 per kilowatt tẹ́lẹ̀ di ₦160 per kilowatt bẹ̀rẹ̀ láti ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2025. Ṣùgbọ́n ìgbésẹ̀ yìí ni a gbọ́ wípé àwọn iléeṣẹ́ tó ń pèsè iná ṣe lòdì sí bí wọ́n ti ní ó lè mú ìjákulẹ̀ bá ẹ̀ka iná, pàápàá jùlọ bí Gencos ṣe kéde ìgbésẹ̀ tírílíọ̀nù $5 tí wọ́n jẹ iléeṣẹ́ tó ń pèsè iná. Bí Gencos àti Discos ṣe ń ṣe ìkọlù sí ìpínlẹ̀ Enugu lórí ìgbésẹ̀ rẹ̀ ní Enugu dúró ṣinṣin lórí ìpinnu rẹ̀ bí ó ti ní gbogbo ọ̀nà tí ó yẹ làwọn ti tọ̀ láti gúnlẹ̀ lórí ₦160 per kilowatt owó iná fún oníbàárà band A. Nínú àtẹ̀jáde àná láti ọwọ́ ọ̀gá àgbà fún ẹgbẹ́ Power Generation Companies Joy Ogaji ní Gencos ti ṣàlàyé wípé ìgbésẹ̀ yìí lànà fún àwọn ìpínlẹ̀ yòókù ṣùgbọ́n kọ̀ láti wo iye iná tí wọ́n ń gbé jáde. Ọjọ́ Ajé ni ọ̀pọ̀ ìpínlẹ̀ tí wọ́n ń dá iná ara wọn pín ṣe àfihàn èròǹgbà wọn àti ṣe bí Enugu ṣe ṣe. Àìpẹ́ yìí ni àjọ alámòjútó iná mọ̀nàmọ́ná NEC ṣe àfihàn wípé ìpínlẹ̀ 7 ni wọ́n ń dá ṣe àmójútó iná wọn gẹ́gẹ́ bí ìlànà òfin ọdún 2023. Àwọn ìpínlẹ̀ wọ̀nyí ni Enugu, Ondo, Èkìtì, Imo, Ọ̀yọ́, Edo àti Kogi. Ìpínlẹ̀ bíi Lagos, Ògùn, Niger àti Plateau ni wọ́n ń retí kí wọ́n parí ìgbésẹ̀ wọn títí oṣù kẹsàn-án. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ìdí tí wọ́n fi gbà lérò àti ṣe àdínkù owó iná ni àwọn ìpínlẹ̀ yìí ti ní láti mú ayé dẹrùn fún ará ìlú. Ondo àti Plateau kéde èròǹgbà wọn àti gé owó iná kù. Èkó náà ní láìpẹ́ àwọn á ṣe ìkéde tí wọ́n fún ará Èkó. Èkìtì yarí wípé àwọn á ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ìgbésẹ̀ NEC fún ìgbà díẹ̀ náà, ṣùgbọ́n Discos tó ń ṣiṣẹ́ ní àwọn ìpínlẹ̀ wọ̀nyí ṣe ìkìlọ̀ wípé ìpínlẹ̀ tí ó wá gbèrò àti ṣe àdínkù owó iná fún oníbàárà gbọ́dọ̀ gbáradì àti san gbèsè tí ó bá tìdí rẹ̀ yọ. Kí wọ́n má gbé àjàgà gbèsè lé ìjọba àpapọ̀ lọ́rùn nítorí ìjọba àpapọ̀ kò tíì san gbèsè tírílíọ̀nù $4 tí wọ́n jẹ Gencos. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìjọba ìpínlẹ̀ Ògùn ti sọ lánàá wípé òmìmì kan ò lè mì wọ́n lórí ìdúkokò tí àwọn ẹgbẹ́ kan ń dúkokò mọ́ wọn lórí ìsìnkú Àwùjalẹ̀ àti aláyélúwà ilẹ̀ Ìjẹ̀bú Ọba Síkírù Káyọ̀dé Adétọ̀nà tí wọ́n sin ní ìlànà Mùsùlùmí. Agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ àti kọmíṣánná fún ẹ̀ka ìdájọ́ àgbà Mòfin Ṣínà Ògúngbadé fèsì sí ìhàlẹ̀ láti ọ̀dọ̀ International Council for Ifa Religion ICIR wípé àwọn yóò gbé ìgbésẹ̀ òfin tako ìjọba àti ẹbí olóògbé Ọba Adétọ̀nà lórí bí wọ́n ṣe tàpá sí òfin ìṣẹ̀dálẹ̀ lórí sísin ọba. Ògúngbadé ní bí ó tilẹ̀ jẹ́ wípé ìfàkókò àti owó ṣòfò ni fún ẹnikẹ́ni láti pe ìjọba lẹ́jọ́ lórí ikú Àwùjalẹ̀, síbẹ̀ òfin fi ààyè gba irúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ nípasẹ̀ òfin. Ọba Adétọ̀nà di olóògbé ní ọjọ́ Àìkú ọjọ́ 13 oṣù keje lẹ́ni ọdún 91. Wọ́n sì sin ní ọjọ́ Ajé ọjọ́ 14 oṣù keje ní ìlànà Mùsùlùmí. Láti ìgbà náà ni ìsìnkú ọba ti dá awuyewuye sílẹ̀ pẹ̀lú ICIR àti àwọn oníṣẹ̀ṣe bí wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìjọba wípé wọ́n tàpá sí ìṣẹ̀dálẹ̀. Ààrẹ ICIR Dókítà Fáyẹmí Fákáyọ̀dé àti amòfin ẹgbẹ́ Ifáṣọlá Ọpẹ́odù sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́ lópin ọ̀sẹ̀ wípé ìgbésẹ̀ ìjọba jẹ́ ìtàpá sí òfin ìṣẹ̀dálẹ̀. Wọ́n ní òfin oyè jíjẹ kànpá láti sin ọba ní ìlànà ìṣẹ̀dálẹ̀ kì í ṣe ní ìlànà ẹ̀sìn. Ó bu ẹnu àtẹ́ lu bí wọn kò ṣe fún ẹgbẹ́ Òṣùgbó láàyè àti ṣe àṣekágbá ètò fún ìsìnkú ọba, ṣùgbọ́n gbóríyìn lórí bí wọn kò ṣe
bá wọn fa wàhálà. Fákáyọ̀dé ní kì í ṣe nípa àìsìn ọba ní ìlànà ìṣẹ̀dálẹ̀ nìkan, ó tún jẹ́ ìtàbùkù sí àṣà ilẹ̀ Yorùbá. Ìgbìmọ̀ yìí fi ẹ̀sùn kan ìjọba, ẹbí ọba àti àwọn agbófinró lórí bí wọ́n ṣe dènà Òṣùgbó Confraternity láti ṣe ojúṣe wọn. Bákan náà ni wọ́n ṣe àpèjúwe ìlànà ìsìnkú ọba ní ìhàlẹ̀ sí ìjọba tiwantiwa àti ìtàbùkù sí òmìnira ẹ̀sìn àbáláyé. Èyí ló mú ICIR lérí àti tọ ọ̀nà òfin láti lè pa àṣà ilẹ̀ Yorùbá mọ́ lórí ìsìnkú ọba lọ́jọ́ iwájú. Ṣùgbọ́n Àgbàmọ̀fin Ògúngbadé ní bí wọ́n bá fẹ́ pe ẹjọ́, ààyè wà fún ẹnikẹ́ni tàbí ẹgbẹ́ tí ó bá lérò wípé ìjọba gbé ìgbésẹ̀ láti fi yàn wọ́n jẹ lórí òfin ní àǹfààní àti kọrí sí ilé ẹjọ́. Kọmíṣánná ní báwo ni àwọn kan ṣe máa tako èròǹgbà olóògbé tàbí ẹbí rẹ̀ lórí ìlànà ìsìnkú tí wọ́n fẹ́. Òun ṣetán àti gbà wọ́n nímọ̀ràn òfin lọ́fẹ̀ẹ́ nítorí òye kò yé wọn tó, fòsì ni wọ́n máa bá bọ̀, ẹ̀sùn wọn kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Ọlọ́wà ìbẹ̀rù àti olúawo ilẹ̀ Ìjẹ̀bú Olóyè Razaki Oṣímọdì náà fi ẹ̀hónú rẹ̀ hàn níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ohun tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìlẹ̀dí àpòpọ̀ ìjọba àti ẹbí ọba Adétọ̀nà. Olóyè Oṣímọdì ní olóògbé Àwùjalẹ̀ bá wọn jẹ, ó bá wọn mu, ó wá tó àsìkò àti san fún wọn padà. Ó wá yí òfin padà sí ti ìlànà ẹ̀sìn Mùsùlùmí. Ó ní bí kì í bá ṣe tìjọba tí wọ́n bu ọwọ́ lu ìwé àdéhùn pẹ̀lú bàbá Àwùjalẹ̀ wípé wọ́n gbọ́dọ̀ sìn ní ìlànà Mùsùlùmí, bí kì í bá ṣe àtìlẹ́yìn ìjọba, ẹgbẹ́ Òṣùgbó ìbáríbí gba ìṣàkóso òkú ọba nítorí tí wọ́n ní í ṣe gẹ́gẹ́ bí ìlànà ìṣẹ̀dálẹ̀. Oṣímọdì ní àwọn ọmọ olóògbé náà ní bàbá wọn kò bá wọn ṣe, ṣùgbọ́n àwọn mọ̀ wípé kábíyèsí bá wọn ṣe, ó sì lọ láì san ẹ̀tọ́. Ní báyìí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ ológun àti sójà jọ, èyí tí mú oníkálukú sún sẹ́yìn, àbí tá ń fẹ́ kú. Gbogbo akitiyan láti rí ẹbí olóògbé Àwùjalẹ̀ bá sọ̀rọ̀ ló já sí pàbó, ṣùgbọ́n ọ̀kan lára àwọn olóyè àgbà tí kò dárúkọ ara rẹ̀ ní kí ẹni tínú ń bí lórí ìsìnkú Àwùjalẹ̀ lọ kojú ìjọba tí yóò ṣe òfin, kì í ṣe ẹbí ni kí wọ́n máa halẹ̀ mọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Sínétọ̀ tó ń ṣaṣojú gbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan ti dé sí ilé ìgbìmọ̀ bí àwọn alátìlẹyìn rẹ̀ ṣe kóra jọ sí ọ̀nà àbáwọlé ọgbà ilé ìgbìmọ̀ pẹ̀lú pátákó lọ́wọ́ láti dúró dé. Ètò ààbò le sí ju ti àtẹ̀yìnwá lọ bí àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè ṣe ń tú inú ọkọ̀ ṣe ìdáwọ́kọ̀ fún àlejò ní ibi ìgbọ́kọ̀sí. Kò dín ní ọkọ̀ ìpàráàrò ọlọ́pàá 5 tí wọ́n wà kalẹ̀ sí gbogbo igun inú ọgbà ilé ìgbìmọ̀. Àlékún ètò ààbò yìí wáyé lẹ́yìn tí Akpoti-Uduaghan lérí àti padà sẹ́nu iṣẹ́ rẹ̀ ní ilé ìgbìmọ̀ láàrin ìkìlọ̀ láti ọ̀dọ̀ àwọn aṣòfin. Síwájú àkókò yìí ni aṣòfin tí wọ́n jáwé gbélé fún nínú oṣù kẹta ṣe àfihàn lópin ọ̀sẹ̀ èròǹgbà rẹ̀ àti padà lẹ́yìn ìdájọ́ ilé ẹjọ́. Ó sọ fún àwọn akọ̀ròyìn níbi ìdánilẹ́kọ̀ọ́ constituency rẹ̀ wípé òun ti kọ̀wé ránṣẹ́ sí adarí ilé ìgbìmọ̀ èròǹgbà rẹ̀, òun sì gbọ́dọ̀ lọ nítorí ilé ẹjọ́ ti pa á láṣẹ. Aṣòfin yìí ṣe àríyànjiyàn wípé bí ó tilẹ̀ jẹ́ wípé sẹ̀ríà tí wọ́n fún kò dí lọ́wọ́ àti ṣe ojúṣe rẹ̀ fún constituency rẹ̀, ṣùgbọ́n èyí kò fún un láǹfààní àti lè ṣe iṣẹ́ àkànṣe ńlá. Agbẹjọ́rò rẹ̀ Àgbàmọ̀fin West Idahosa náà kí i lẹ́yìn wípé ìdájọ́ ilé ẹjọ́ fún un láǹfààní àti padà, ṣùgbọ́n òye ilé ìgbìmọ̀ yàtọ̀ sí èyí. Bí wọ́n ti ní àbá lásán ní ilé ẹjọ́ dá, ilé aṣòfin ni yóò gbé ìpinnu wọn kalẹ̀ lórí ìgbà tí Natasha yóò ní àǹfààní àti padà sí ilé ìgbìmọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-iṣẹ́ ààrẹ ti dá adarí British Conservative Party Kemi Badenoch lóhùn lórí ọ̀rọ̀ tí ó sọ wípé òun kò lè fi ìwé ìgbélùú lé àwọn ọmọ rẹ̀ lọ́wọ́ nítorí òun jẹ́ obìnrin.
wọ́n ní ọ̀rọ̀ yìí kì í ṣe òtítọ́ kí ìjọba UK dá padà sílé láti wá kẹ́kọ̀ọ́ tó yè kooro. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn Báyọ̀ Ọ̀nànúgà ni ó gba orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X lọ lánàá láti tako ọ̀rọ̀ tí Badenoch sọ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò CNN pẹ̀lú olóòtú Fareed Zakaria. Ó ní ọ̀rọ̀ yìí tàbùkù ìlànà òfin Nàìjíríà, fún ìdí èyí kí ó tọrọ àforíjì. Ọ̀nànúgà kọ wípé irọ́ ni Kẹ́mi Badenoch ń pa, ó jẹ ilẹ̀ bàbá rẹ̀ ní ìtọrọ àforíjì kí ilẹ̀ Bìrìtì kó dá ọmọbìnrin wọn tó sọnù padà sílé fún ẹ̀kọ́ tó yanjú. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ tọ́ka abala 25 ìwé òfin ọdún 1999 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àtúnṣe rẹ̀, tí ó ṣàlàyé yéké wípé ẹnikẹ́ni tí wọ́n bá bí sẹ́yìn odi Nàìjíríà jẹ́ ọmọ onílùú, bí ọ̀kan nínú àwọn òbí rẹ̀ bá tilẹ̀ jẹ́ ọmọ Nàìjíríà, kò ní fi ṣe bóyá bàbá tàbí ìyá. Badenoch tí wọ́n bí sí UK tí àwọn òbí rẹ̀ jẹ́ ọmọ Nàìjíríà ni ó ṣe àríyànjiyàn pẹ̀lú CNN wípé àwọn ọmọ rẹ̀ kò lè gba ìwé ìgbélùú nípasẹ̀ rẹ̀ nítorí ó jẹ́ obìnrin. Ó ní ó ṣòro àti rí èyí gbà, òun ní àǹfààní àti rí gbà nípasẹ̀ àwọn òbí rẹ̀, ṣùgbọ́n òun kò lè bá àwọn ọmọ rẹ̀ gbà nítorí òun jẹ́ obìnrin. Ọ̀nànúgà gbóríyìn fún agbẹjọ́rò ọmọ Nàìjíríà tí ó tún jẹ́ ará ilẹ̀ Bìrìtìkó Dr. Ṣọlá Mọ́ṣọ́gbàmímú lórí bí ó ti la ọ̀rọ̀ yé Badenoch lójú táyé. Badenoch tí ó lo ọ̀pọ̀lọpọ̀ ìgbà èwe rẹ̀ ní Nàìjíríà kí ó tó padà sí UK lẹ́ni ọdún 16, fẹ́ òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ará Scotland, ó sì bí ọmọ 3 fún un. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Nigerian Tribune tó jáde lónìí. Akọ́nimọ̀ọ́gbá náà fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles Joseph Yobo ti ní ó jẹ́ ìfẹ́ rẹ̀ láti gba ìwé ẹ̀rí gẹ́gẹ́ bí ojúlówó alámòjútó ètò bọ́ọ̀lù Sports Administrator. Ìdí nìyí tí ó fi lọ fi orúkọ sílẹ̀ ní iléèwé bọ́ọ̀lù àkọ́kọ́ láfíríkà National Institute for Sport (NIS) ní ìpínlẹ̀ Èkó. Yobo ṣe àfihàn yìí nígbà tí ìgbìmọ̀ NIS Advisory Committee tí adarí gbogbogbò Philip Shaibu darí wá ṣe àfihàn sí nínú yàrá ìkàwé lánàá ọjọ́ Ajé. Ìgbìmọ̀ yìí ṣe àbẹ̀wò sí hostel, library, gyms, ọ́fíìsì, conference room àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú ìyàrá ìkàwé tí Yobo ti ń gba ẹ̀kọ́ pẹ̀lú àwọn yòókù ni ó ti ní èròǹgbà wọn ni láti kàwé gboyè Sport Administrator tí yóò mú àlékún bá ìmọ̀ wọn lórí bọ́ọ̀lù. Yobo ní gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù àti akọ́nimọ̀ọ́gbá náà, òun nílò ìrírí tó péye lórí àmójútó bọ́ọ̀lù. Òun sì ní ìgbàgbọ́ wípé kò sí ìrírí tó jẹ́ àṣàdànù nínú eré bọ́ọ̀lù. Òun nílò ìmọ̀ kún ìmọ̀ láti ilé ìwé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà ní ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wá lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.